wípé ẹni tó bá rán ni níṣẹ́ là ń bẹ̀rù, àìbẹ̀rù ẹni tá a máa jẹ fún. Mo sọ wípé Ọlọ́run rán mi níṣẹ́ sí àwọn ex-military officers and àwọn tó ṣì wà ní service. Mo pòwe kan mo ní Yorùbá wípé ẹṣin iwájú onítẹ̀yìn máa ń wò sáré. Òwe kan nìyẹn. Òwe Yorùbá náà ló tún sọ wípé ará iwájú tó jì sí kòtò, wọ́n ló ń kọ́ ẹni tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n. Mo ní mo rí ọ̀pọ̀lọpọ̀ nínú ìran mi yẹn ex-military officer, tí bá ti ní military officer àtọlọ́pàá àti gbogbo wọn, ẹ bá mi kó gbogbo wọn papọ̀, àtàwọn tó ti wà láàyè, pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń bò mọ́ra nínú ilé àkàwọn rí wọ́n ń wọ aṣọ tó ní stáàṣì tó ń mu ẹ̀gẹ́ yó. Àwa rò pé èèyàn tán, èèyàn rèé, àwọn wọ̀nyí ń gbádùn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣì wà ní sáfíìsì àtàwọn tí ò sí ní sáfíìsì, bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àlejò ń bọ̀ ẹ bá mi gbọ́ ọmọ yẹn pamọ́ ni. Mo ní lójú ìran yẹn mo wá béèrè pé kí lè rí ìdí tó fi rí báyìí. Àwọn wọ̀nyí ṣiṣẹ́ wọn ní owó, pé torí wípé ó yẹ kán lo agbára tó wọn Ọlọ́run fún wọn láti jà fún ìtúsílẹ̀ Yorùbá, fún ìran wọn. Ṣé mọ̀ pé mo ti máa ń sọ pé ẹni Ọlọ́run bá fún ní agbára kó mọ̀ pé àdánwò ni, torí a máa béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe lò. Ní bàbá mi ò bẹ́ẹ̀ fi kọ́ níyẹn pé màá ṣe rí tálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀, arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe. Ọ̀pọ̀ ń pè mí, why are you causing our military officer? I did not call them. Ìran tí mo rí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn. Àwọn tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí, bóyá tán bá ṣe ohun tí adániwáyé sọ fún wọn tó ní kán ṣe, bóyá tán náwó sí ní kọ̀kọ̀ yẹ tí ò jẹ́ kán gbádùn ọjọ́ alẹ́ wọn, bí ọ lè lọ. Ex-military officers, the general, lieutenant general, brigadier general, brigadier, lieutenant colonel, ìwòlótú wà ń bẹ̀, captain, inspector, gbogbo ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá, either you are still in service or you have retired. Ṣé àánú ìran yín ò ṣe yín ni? Pé don't allow Fulani now láti gbébọn lé yín lọ́wọ́ pé ẹ lọ máa pa àwọn ọmọ ìran yín. Pé ní ìran tí mo rí yóò bà mí lẹ́rù ni mo fi ní pé ẹ̀yin bàbá yìí àtẹ̀yin brọ́dà mi yìí, ẹ rántí ọjọ́ ọ̀la ọmọ ẹni lọ́la ẹni. Kẹ́ má fi ayé títí yín ba ayé àwọn ọmọ yín jẹ́. You know the right thing to do. Pé don't allow Fulani to destroy your tomorrow. Àti pé o wà ní high rank, àyẹ̀ṣẹ́ rank ní àbí rank ní military officers. Immediately you are a Yorùbá, àjọ ń jìyà ni. Mo sọ fún mo ti jíṣẹ́ tàwọn billionaire, àwọn millionaire, àwọn trillionaire, pé either you are a billionaire, trillionaire, tó bá yà ti jẹ́ Yorùbá, àjọ wà nínú ìgbèkùn kọ ẹrú ni. A ní bó ṣe rí báwọn yẹn náà ló ṣe rí bẹ́ẹ̀ yín náà sá. Torí pé ẹ̀yin ni àwọn Fúlàní ẹ máa ń gbébọn lé lọ́wọ́. Mo ní ẹ má gbà ẹja kọ́gbọ́n ká má fi yẹn pa ìran Yorùbá lẹ́kún mọ́, pé ẹ rántí àrà tí Babangida fọmọ Yorùbá dá, òun ló jáde síta yìí o. After 32 years ó ṣe Yorùbá ní 32 years ó ṣẹ̀ṣẹ̀ kan more than 32 years ó wá jáde níta lénìí, ó wá ń kà bòròbòrò. Ṣé n tó ti bàjẹ́ ṣáà lè túnṣe? No! Tábàdé ìdébè gbogbo àrà tí Babangida dá nínú ayé Yorùbá, bó ṣe ru ayé Yorùbá gùrùgùrù, ọmọ Yorùbá náà ni ó lò. Please, Shansa, Morisa, don't allow Fulani to use you against your origin again. That is message. I did not cause anybody. Pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe,
ìgbẹ̀yìn yín máa korò bí ìjogbo torí pé mi ò fẹ́ kí ìgbẹ̀yìn yín ó korò bí ìjogbo ló jẹ́ kí n volunteer ara mi to deliver that message to you. Tí mi ò bá fẹ́ tí mo bá dákẹ́ pé kò kàn mí ṣèbí wọ́n rí àrà tí Fúlàní fi wá dá wọ́n mọ̀ pé ìran Yorùbá we need freedom wọ́n dẹ̀ keep quiet ohun tó bá wù kó ṣẹlẹ̀ sí wọn mi ò ṣe yẹ ọmọ tí Fúlàní jí gbé ọjà jù ní àbí kò expect pé òun máa bọ́ ha bó ṣe bọ́ ha yẹ òun náà ò expect pé òun lè dùn ní báárà tá a dáwọ́ fún owó tó fẹ́ dáwọ́ yẹn tó bá àpòpọ̀ owó yẹn dá fún tó jáde kò fowó yẹn ṣe nǹkan rẹ̀. I did not curse you but ohun tí mo sọ ni pé agbára tọ́lọ́run fún yín yẹn that energy that authority ẹ lò to deliver the Yorubas in hand of Fulani kí ìgbẹ̀yìn yín má bàa korò bíi ti jogbo ìjà kọ́ mi ò bá yín jà yín bàbá mi ta ni mí who born me níbo ni mo ti wá tí màmá bá yín jà ṣọ́ọ̀ṣà mo tún sọ mo ní don't behave like bàbá ẹ̀bẹ̀ Ọbásanjọ́ bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ wípé Ọbásanjọ́ o ọmọ àlè ni o Ọbásanjọ́ o kì í ṣe Yorùbá o Ọbásanjọ́ o àtọ̀húnrìnwá ni ẹ̀yin kọ́ sí àtọ̀húnrìnwá ni yín you are not àtọ̀húnrìnwá you are the new Yorùbá use that opportunity to deliver the Yorubas in hand of Fulani don't allow Fulani to use you against your family that is what I'm saying. I did not curse anybody and I will not curse anybody. You are welcome. Ìyá mi títí láyọ̀ yóò dára fún yín ojú òní tì yín agbára yìí fòkòtò nínú oṣù kẹta yìí ire ayé yín ò ní fò yín ru ayé yín ò ní ta pa ò láṣẹ Olódùmarè kájọ sọ fúnra wa ara wájú tó jì sí kòtò kókó ẹ̀yin tẹ́ṣẹ̀ wà that maybe this year ẹ̀yin náà máa sọ wípé thank God 35 in service kó má lọ dé pé nígbà tí ènìyàn bá rí tó ṣiṣẹ́ ta márùndínlógójì tó yẹ kó máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa fi gbádùn kó má lè jẹ́ pé inú ìkorò lẹ́ẹ̀rì táyà sí use that opportunity use that energy to deliver the Yorubas let me tell you one thing sir àwọn tí ò lóye onímọ̀bí sọ wípé ẹ má jẹ́ àsọ àbọ̀ ọ̀rọ̀ fún àwọn èèyàn wa mọ́ ká máa kúkú máa dùlù wọn lódindi ẹni tí ò ní kankan lórí tẹ́lẹ̀ á lè mọ̀ pé òun ti ní ẹyọ kan lórí ẹni tó ti ní ààbò tẹ́lẹ̀ á lè di one and a half sáà ẹ mọ̀ another opportunity that make Fulani have upper hand on Yoruba they use the post of general lieutenant general brigadier general lieutenant colonel captain mayor they bombard Nigeria army. They make sure that they have the majority in Nigeria army.